ìkan parapọ̀ ìkan mọ̀lé èrún parapọ̀ wọ́n má jiyàn. káàbọ̀ sí orí ètò ẹwà èdè èyí tí mo máa mú wá fún wa ní gbogbo ọjọ́ mẹ́jọ báyìí tí ń ṣe ọjọ́ ajé. ní ìdí ẹjọ́ amẹ́nubà kùdìẹ̀kudiẹ tó wà nínú ìwé olóògbé Samuel Reverend Johnson. ẹ jẹ́ ká sáré lọ wo ohun tí Adébáyọ̀ Fálétí 1972 tó sọ nínú ìwé rẹ̀ Basọ̀run Gáà. ó ní Odùduwà òun lòdù àkọ́kọ́ tó dá sílẹ̀ Yorùbá. Ọ̀rànmíyàn tẹ̀lé, Gbàjúrè, Àjúwọ̀n Àjàká, Ṣàngó Ọlápàrà Ìpè, Aganjú, Kọrí Òǹbòdè ní tìmì, Kọ́lé Olúlé Ẹdẹ, Olúàṣọ, Onígbògi. Onígbògi òun ni Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹjọ. Aláàfin Onígbògi òun ni Aláàfin Ọ̀yọ́ tí ń ṣe ẹlẹ́ẹ̀kẹjọ. Ohun tí Johnson sọ fún wa ni wípé Ifá dídá nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ní ayé ọba Aláàfin Onígbògi. Ifá dídá nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ ní ayé Aláàfin Onígbògi. ṣé bẹ́ẹ̀ ni? ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá wa Ifáyẹmí Ọ̀ṣúndàgbònù Ẹlẹ́bù Ìbọn tí ń ṣe àràbà ìlú Òṣogbo. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó bá wa sọ. gbogbo nǹkan tó òun ló sọ nínú ìtàn rẹ̀ pé tán àsìkò ayé ọba Onígbògi tó bá jásìkò ayé ọba ṣé Onígbògi lọ́kọ́jọba nílẹ̀ Yorùbá ni tí fásitì wà. gbogbo ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ló ní odù tí wọ́n fi tẹ̀ wọ́n dó. Ọ̀yọ́ táwọn wí Ògbè Alára ni ọ̀sẹ̀ méjì ni wọ́n fi tẹ̀ Ìbàdàn. Ìdí Ìlẹ̀kẹ̀ lọ́tẹ̀ Òṣogbo. Nípa gbogbo ìtàn tá a bá ti rí nínú ìwé Johnson ni kì í fi gbogbo ara mọ́. mi ò sọ pé gbogbo ẹ̀ ní ó kùnà o ṣùgbọ́n èmi ò fi gbogbo ara gbà á gbọ́. sẹ́yìn náà ti rí báwọn ìdí tí a fi sọ yìí pé àwọn kùdìẹ̀kudiẹ̀ kan wà nínú ìwé Reverend Johnson nù. títí ẹjẹ́ mẹ́jọ táàpù rẹ̀ fà lórí ètò ẹwà èdè èmi ti ètò òótọ́ ààrẹ Ẹ̀sìn Bákàrè tí mo jẹ́ pàràkò yìí ẹgbẹ́ akọ́mọlédè ire.